Ẹ kú kalẹ̀ gbogbo ọmọ Yorùbá. Ẹ kú àtàárọ̀ ọ̀dẹ̀ ọ̀dà bí. Mo kí yín kú iṣẹ́ o. Àtàárọ̀ tí ẹ ti jáde ẹ̀ ní ṣe lásán. Mo ní ká wá dára wa lẹ́kọ̀ọ́ díẹ̀ ni. Èmi ọmọ yín náà ní Lúkúmọ̀nù ọmọ Ayédáre, ọmọ ọ̀dọ̀ àgbà. Ẹ wá wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan. Ká jọ dára wa lẹ́kọ̀ọ́ lórí pátákò Eerin. Àwọn àgbàlagbà ní kékeré la bí erin sínú igbó. Eerin ṣe bẹ́ẹ̀ ó di ní ńlá. Kékeré la bí ẹfọ̀n sábàtà. Ẹfọ̀n ṣe bẹ́ẹ̀ ó di ní ńlá. Nílé ìyá, nílé bàbá, gbogbo wọn tó ń wò mí, ó dìrú digba, ọgbà yìí ṣe rere. Pátákò Eerin. Mo lẹ́yìn àgbẹ̀ wà, ẹ súnmọ́ bí. Ẹ súnmọ́ bí. Orúkọ mi ni Lúkúmọ̀nù ọmọ Ayédáre, bàbá ọgbọ́n, ọmọ ọ̀dọ̀ àgbà. Tá a bá rẹ́ nìkan tó pe ẹ̀ ní bàbá ọgbọ́n, tẹ́ ẹ bá ti gbọ́ Lúkúmọ̀nù ọmọ Ayédáre kì í ṣe mí. Ẹ lọ wá pátákò ẹsẹ̀ Eerin. Kò pé dandan kó jẹ́ mẹ́rẹ̀ẹ̀rin o. Ẹ mọ̀ pé tọwọ́ rẹ̀ wájú ń bẹ, tẹsẹ̀ yìí ń bẹ, ẹ ṣáà ti rí kankan ń bẹ. Bẹ́ẹ̀ sì rí mẹ́rẹ̀ẹ̀rin déédéé. Kí ló wúlò fún? Ẹ lọ pa ìpò òsì, ẹ pa á lápá ọ̀tún, ẹ pa á lápá òsì. Ẹ gbọ́. Ewé pèrègún. Ewé pèrègún. Ewé kọ́lé ọ̀rọ̀gbà. Odidi àtàrí. Ẹjọ́. Bọ́yá ẹ gbọ́ dáadáa. Ògùn náà òwe kọ́ leléyìí o. Yẹ́sà àwọn ògùn á jò pọ̀, á lọ̀ pọ̀, á sà pọ̀, á wá irọ́ o. Tested and confirmed leléyìí. Bàbá tí wa máa ṣe, wọ́n á tún máa ṣe, àwọn èèyàn á máa bẹ̀ wọ́n. Ẹ sì júbà àfògùn sínú bàbá fún yín, ẹ ṣàdúrà fún wa. Bí ẹ sì bù wá ní nǹkan á gbà á. Ẹ gbọ́ mo wí ni. Pátákò ẹsẹ̀ Eerin. Ìbáà jẹ́ ti ọwọ́ rẹ̀, ìbáà jẹ́ tẹsẹ̀. Wọ́n ṣáà ti jẹ́ pátákò ibi àtẹ́lẹsẹ̀ rẹ̀ yẹn. Èèpo igi osè. Igi osè. Ẹ pa níbi apá ọ̀tún, ẹ tún pa níbi apá òsì. Igi osè. Igi osè. Ẹ ti pa á tán. Ẹ kó agbada. Odidi àtàrí kan. Ewé ìkọ́lé ọ̀rọ̀gbà. Ewé pèrègún. Bí mo ṣe sọ nù. Ẹ ti jó tán. Ẹ wá kẹ́bù rẹ̀ pamọ́. Tẹ́ bá ti fẹ́ gbin àgbàdo, ẹ bù ń bẹ̀, ẹ fi po àgbàdo yín. Ẹ wọ́n omi sí i. Ẹ má jẹ́ omi yẹn pọ̀ o. Kódà àti ìwọ̀nba yìí tẹ́ ẹ bá gbìn lóòjọ́, ẹ ti po ògùn yìí, tẹ́ ẹ ti fi rẹ́, ẹ máa gbìn lọ. Ẹ sọ pé ó dé ní. Tẹ́ ẹ bá gbin iṣu, ẹ ti gé èbù iṣu yín, ẹ ti kó kalẹ̀. Iṣu ni, èsúrú ni, ọ̀dùnkún ni, ẹ ti kó kalẹ̀. Ẹ wá pò mọ́ inú omi. Ẹ lè wá garawa ńlá kàbí báàfù. Kẹ́ ti bu ẹbu yìí sí inú omi. Kẹ́ wá fi wọ́n ara èbù iṣu tó wà nílẹ̀ yìí.
májẹ̀mú rẹ̀ ni pé ìjọ tẹ́ ẹ bá ti fi wọn ìjọ yẹn lẹ́ gbìn o, tẹ́ ẹ bá gbìn tẹ́ ẹ fílẹ̀ díjọ́ kejì ó ti bàjẹ́. Ìwọ tó fẹ́ gbìn kòkó fi gbìn, ìwọ tó fẹ́ gbìn ọ̀pẹ fi gbìn, kí lẹ wí, ẹ̀gẹ́ fi gbìn. Ọmọ ìyá mi ó dúpẹ́, kí ni wọ́n fún ó dúpẹ́, ẹ̀yin àgbẹ̀ ní bá wí o. Oko rẹ̀ yóò so ìdùnnú fún ọ, ó sì dúpẹ́. Kìí ṣe ọlọ́gbìn adìẹ ní bá wí o, kìí ṣe ẹni tí ń sin ẹja ní bá wí o. Ọ̀gbìn, cross farming, plant farming, àbí ṣé mo gbà á? Npa wọn ní fish pond o, npa wọn ní poultry o, ẹ̀yin kọ́ ní bá wí o. Àgbẹ̀ tí ń gbìn nǹkan, àgbàdo ní, ọkà bàbà ní, ẹ̀gẹ́ ní tá ń pè ní pákí gbágudá, kòkó ní, ọ̀pẹ ní, iṣu ní, ọ̀dùnkún ní, kí ni mo dákọ̀, kókó ní wí o, kókó ní mo fẹ́ wí o, torí pé ewé ọ̀dùnkún là á gbé o, ẹnìkan gbìn iṣu rẹ o. Ẹ gbọ́ mi, n tó ń padà bọ̀ wá bí ọ̀dùnkún náà o, torí part 2 rẹ̀ ń bọ̀ o. Ẹ̀ka ti sọ̀rọ̀ part 1 rẹ̀ rí, ẹ lọ ṣe ẹ dúpẹ́. Ẹ ṣe kí ni, ẹ dúpẹ́. Ẹ bá ti gbèsò yín tọ́ta má gbàgbé èmi náà o. Ọ̀fìn ránṣẹ́ sí bàbá ọgbọ́n. Ó kí àwọn ará Ọ̀họ̀rí orílẹ̀-èdè Benin bí wọ́n ti rùsù wá bá mi nílé mi ní Kútọ́nù ni. Gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ń ṣàánú wa náà káàkiri ayé, a dúpẹ́ àmọ́ lóore èyí táwa náà ní là fún yín yìí. Bọ́ ọ̀dáko lónìí, ohun tí mo wí yìí kọ sílẹ̀ o. Yóò wúlò fún ọ lọ́la, yóò wúlò fún àwọn ọmọ rẹ, yóò wúlò fún ìdílé rẹ, ó lè fi ṣàǹfààní. Kó kàn rí ẹnìkan lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ pé ń dààmú lórí oko rẹ̀, ń jẹ gbèsè, lágbájá jẹun kọ ní kíní kan lọ́ọ́ ṣe. Wọ́n fọlọ́run búra pé yóò dúpẹ́ fún ọ. Ọyá gba nọ́mbà yìí ẹ mú ọ̀dọ̀ +234 80 3298 3298 +234 80 3298 3298. Orí nọ́mbà tí mo mú lẹ́yìn mú ọ̀dọ̀ gba á má jẹ́ ọ lọ. Nọ́mbà tí mo fún ẹ gba á mú dáadáa méjì ọ lọ. Direct line mi nìyẹn. Yẹn fún ọ nìkan sí +234 81 33 155 111 +234 81 33 155 111. Méjèèjì ti Nàìjíríà ni. Yẹn fún ọ nítorí lédè Benin kan sí +229 54 65 1928 +229 54 65 1928. Bí mo ṣe wà ní Nàìjíríà báyìí, bẹ́ẹ̀ pé nọ́mbà Benin mi ń ríǹgì. Kí n lọ ìwà lè sọ o bí n bá lọ Amẹ́ríkà o, ṣùgbọ́n ní Áfíríkà yìí, àfi bí tí n bá tí wọ̀ lókù. Ó ń ṣiṣẹ́ ní Ghana, ó ń ṣiṣẹ́ ní Côte d'Ivoire, ó ń ṣiṣẹ́ ní Burkina Faso, ó ń ṣiṣẹ́ ní Benin gangan. Òsibí tí ẹ ti pé nọ́mbà Benin yìí, nọ́mbà náà ó dúró déédéé, ọ̀dà gan ni. A dára fún wa o, yóò yẹ wa o, kò ní yẹ ẹ lẹ́ o. Gbá bí ránṣẹ́ méjì máa ti wà lórílẹ̀‐èdè Benin o, tí wàá dára o. Mo ní special group, à ń pè kan ní yàrá àṣírí tí jẹ́ private group. Ọ̀pọ̀lọpọ̀ ṣẹ́ta ti fi sílẹ̀ bóyá kò yé yín, ẹ fẹ́ máa ṣèbéèrè lórí ẹ̀, ẹ wá darapọ̀ mọ́ wa mẹ́ ọ̀fẹ́ kọ́ o, 5,000 lẹ́ẹ̀ fi join rẹ̀. Wọ́n tó bá wà Nàìjíríà 5,000 Nàìjíríà join. Wọ́n tó bá sì wà ní orílẹ̀-èdè Benin sẹ́mi àpò 5 bẹ̀,
àpò márùn-ún bẹ̀ ní jẹ́ 5,000 òun ló fi join rẹ̀. tó bá wá join rẹ̀ tó ṣùgbọ́n ti ń parí wọ́n máa san 5,000 lóṣooṣù. máa béèrè á máa dá ọ lóhùn. wọ́n fẹ́ máa béèrè alárẹ̀ ni á máa dá ọ lóhùn. iṣẹ́ mi gan tá àti ìfilẹ̀ rí á ṣàlàyé fún ọ. ṣùgbọ́n o má béèrè oògùn owó o, má béèrè àfọ̀ṣẹ, má béèrè lọ́wọ́ mi pé ìwọ fẹ́ yẹ nìkan ń wèrè, bá mi dá lágbájá àti lágbájá pọ̀. má béèrè rẹ o. káyé rè ó nítumọ̀. wọ́n fẹ́ béèrè nípa ìrìn àjò ayé rẹ ni àbí ọ̀fà ọlọ́jọ́ tó ti pẹ́ ni, o ti wọlé ọkọ ẹ̀ ń wojú ọlọ́run ni, kàn sí wa á dọ̀ ọ́ lóhùn. ọlọ́run fi yé wa ó sì jẹ́nu. òkà àlùwò, òkà ṣubú ṣeré, má béèrè gbogbo ìranù yẹn lọ́wọ́ mi. wọ́n lọ́mọ bí tó ń dó òkà àlùwò lọ, wàhálà àti ẹni yẹn yìí ti pa àmọ́ ṣùgbọ́n kò sí ohun tá a fi ṣe. ohun tí jáyé ni ó da làwọn amójútó ń bí ó sì jẹ́nu. yọ yẹ wá o, kò ní yí ẹ lẹ́ o. n ta fẹ́ ọlọ́run ó ṣe. public group náà wà ọ̀fẹ́ nìyẹn, láǹfààní àti béèrè ni. wá pè mí, hello, iṣẹ́ kan bẹ́ẹ̀ fílẹ̀, báwo la ti fẹ́ ìní dán lóhùn o, torí pé àwọn tó wà ní private group yẹn owó ni wọ́n sanwó bẹ́ẹ̀ o. yọ yẹ wá o, kò ní yí ẹ lẹ́ o. ire o, ire o, ire o, ire kàbìtì nílé gbogbo wa.